tó ẹlẹ́ lónìí a kí yín káàbọ̀ sórí ẹ̀kọ́ èdè Yorùbá wa. Lónìí a máa sọ̀rọ̀ nípa onídìrí, àwọn tí ń dirí ẹwà láwùjọ wa, àwọn tí ń ṣe irun wa lóge, ìyẹn irun àwọn obìnrin wa wọ́n ń ṣe lóge. Onídìrí ni à ń pè wọ́n, hairdresser ni àwọn Gẹ̀ẹ́sì ń pè wọ́n. Bí àwọn Gẹ̀ẹ́sì bá rí hairdresser tí ń ṣiṣẹ́ lọ́wọ́, wọ́n á ní well done. Kí ló dé? Èwo ni ti well done? Àmọ́ nílẹ̀ Yorùbá bí a bá rí onídìrí tí ń ṣiṣẹ́ lọ́wọ́, Yorùbá máa kí wọn pé ojú gbòòrò àbí kí wọ́n kí pé ẹ kú ẹwà. Àmọ́ èyí tó ṣe pàtàkì ńbẹ̀ jù ní ojú gbòòrò. Nítorí náà bí a bá ti rí àwọn onídìrí ní ilẹ̀ Yorùbá tí wọ́n ń ṣiṣẹ́ lọ́wọ́, tí wọ́n ń báyàn, tí wọ́n ń ṣe èèyàn lóge lọ́ṣọ̀ọ́ lọ́wọ́, ẹja máa kí wọn pé ojú gbòòrò tàbí ẹ kú ẹwà o. Ǹjẹ́ kò ní ju báyìí lọ lónìí lórí ẹ̀kọ́ èdè Yorùbá wa. Ẹ tún darapọ̀ mọ́ wa ní ọjọ́ míì tí a máa mú àkọ́tún ìkíni lẹ́nu iṣẹ́ wá sí etí ìgbọ́ yín àti ojú ìwòran yín. Ẹ ṣé tí ẹ̀ ń tẹ́tí sí wa.